èsì ní kí wọ́n má yọ bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù. Èsì ní kí wọ́n má yọ wọn o, èsì ní kí wọ́n má yọ wọn torí pé adé yẹn ti ń fì lórí wọn, ìrùkẹ̀ yẹn ń fì lọ́wọ́ wọn. Orí àga àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́ kú bàbá yìí tí a jókòó lé yẹn, àga yẹn mì, ó ń shake, àga yẹn fẹ́ rì mọ́ wọn dì í. Kí dẹ̀ ló fà á? Ẹ rí wípé ó ń ṣẹlẹ̀ bọ̀ ní sísẹ̀ntẹ̀lé, nílẹ̀ mú ká máa pariwo wípé bàbá ẹ chẹ́kì ara yín, ẹ chẹ́kì ara yín. Bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù kú bàbá yìí mo sí fìlà forí adé, ẹ chẹ́kì ara yín, ẹ chẹ́kì ìrìn àjò. Ibi tó bá ti yẹ kẹ́ ẹ ṣàtúnṣe pápápá. Ibi tó bá ti yẹ kẹ́ ẹ dákẹ́ sí, ibi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ mọ́ níwọ̀nba. Ẹ rí i pé mò ń pariwo bọ̀ látẹ̀yìn, ṣùgbọ́n dàbí ẹni wípé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ bàbá ò gbọ́, bóyá wọ́n dẹ̀ ń rí wọn mú lò. Ìjà àgbà èmi mo tó báyìí, àga yìí ló tó báyìí, àpèrè yìí ló tó báyìí, ìní bàbá ń jà. Ó ní bàbá ń jà gẹ́gẹ́ bí mo dẹ̀ ti ń ṣàlàyé fún wa tipẹ́tipẹ́, ni wípé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ dórí oyè kí ni number 1 tó yẹ kó kọ́kọ́ ṣe? Ìdàgbàsókè inú ààfin, ìdàgbàsókè inú ìlú ńlọ yẹ kó múmú lọ́kàn láyàrú ẹni bẹ́ẹ̀. Ẹ wo tí ń ṣẹlẹ̀ nínú Ògbómọ̀ṣọ́, His Imperial Majesty Ọba Ghandi kájọ pẹ́ lórí bàbá kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. Rí i pé ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ni bàbá máa ń kígbe pọ́jà àwọn lógún. Gbogbo àwọn tó yí wọn ká pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nílẹ̀ yìí ni lókè òkun ni wọn á ní ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ńlọ jẹ wá lógún. Ìdàgbàsókè yẹn dẹ̀ ń wọnú ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́yọ̀ kejì tí ó dẹ̀ ní dúró. 25 years agenda ń bẹ́ẹ̀ tí bàbá fi lélẹ̀ immediately tí bàbá gorí àpèrè. Ìtí à ń pè lọ́ba nìyẹn, àti à ń pè lọ́ba gidi nìyẹn. Àwọn tí à ń pè lọ́ba ìlú ni àti à ń pè ní ìlú gangan ènìyàn. Ọba ò tún gbọdọ̀ dá Yorùbá yẹn lọ lórí yẹpẹ̀. Ẹ wá rí yẹn, ẹ dẹ̀ rí i pé tẹ bá gbé yẹ̀wò ọ̀nà tó bá gbá Ọba Ghandi tí wọ́n ń gbà tí wọ́n fi dórí àpèrè. Challenges pọ̀. Bóyá ń lọ jẹ́ kí bàbá ọmọ yìí bóyá ń lọ jẹ́ kọ́ba Ghandi ọmọ yìí àpèrè yẹn. Pàápàá jùlọ wọn ní pásítọ̀ bàbá ìjọ jàmá ni bàbá ń darí bọ̀ láti kékeré. Kí ni ìlú? Jàmá ńláńlá nílùú, bàbá tó wá bọ́ sínú jàmá ńláńlá. Bóyá ń lọ fún bàbá nílàákàyè ọgbọ́n ìmọ̀ àtòyé wípé kò sí méjì tí wọ́n kọ́kọ́ dáwọ́lé o ju ìdàgbàsókè inú ààfin, ìdàgbàsókè inú ìlú. Ẹni tí ń mí dúkìá tí mí àti dúkìá tí kì í mí, ẹ dẹ̀ rí i pé bàbá ń ṣiṣẹ́ lórí ẹ̀ ni tí wọn ò dáwọ́ dúró dì sí. Ìtọ́mọ́ba ìlú tí ò sinmi tó bá ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí ọba ń plan bí ìlú ṣe ń dàgbà, lára ìlú kọ́ wa tó pé òun ṣe ìmẹ́lẹ́ tó ṣeé ṣe kò ṣe rí bẹ́ẹ̀. Làáfin ń kìlọ̀ fún bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé. Tí bàbá ò bá ṣọ́ra, adé ó kúrò lórí bàbá. Tí bàbá ò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n gbàrùkẹ̀ lọ́wọ́ bàbá, wọ́n yọ àga kó nídìí Aláàfin tìlú Ọ̀yọ́. Bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù, ẹ rí i pé mò ń pariwo. Bàbá ò rìn nọ́mà, bàbá ò rìn bó ti yẹ kí wọ́n ó rìn. Tápá rìn bó ti yẹ kí wọ́n rìn láti ilẹ̀ ni kò yẹ kọ́rọ̀ ó débi tó dé yìí. Láṣẹ ń pariwo ìjà àgbà ni bàbá ń jà lé lórí. Bàbá jà títí bàbá ọ̀dá ẹni tó gbé wọn sórí oyè mà, ẹni tó ṣàánú fún wọn tó gbé wọn sórí oyè yẹn bàbá ò tẹ padà dá mọ̀ mọ́. Ṣé ìdàgbàsókè ńlọ yẹ kó jẹ Ọba Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù lógún ni àbíjà àgbà? Àdíjọ́ àbáyé ti débẹ̀ wọn ni wọ́n ti gbé kẹyọ kan ṣe. Ẹ lọ wòlú Ọ̀yọ́, ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ wo Ògbómọ̀ṣọ́ ṣe ń di small London everyday. Ìdàgbàsókè ń wọ̀ ní ìlú yẹn ní gbogbo ìgbà tí ó dẹ̀ ní dúró. Ibi tí ọ̀rọ̀ bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnà Ṣèyí Mákindé, pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì, pẹ̀lú Aláàfin Alágọ̀ Ọ̀já, ẹ rí i pé ọ̀rọ̀ ti pọ̀ ńlẹ̀, ọ̀rọ̀ ti fẹjú kẹ̀kẹ́. Èsì nìkan má gbadé lọ́wọ́ Aláàfin tìlú Ọ̀yọ́. Tọ́ba tó ń sọ̀rọ̀ lórí ilẹ̀ ẹ̀sìn, Aláàfin Alágọ̀ Ọ̀já àwọn ti tún là kalẹ̀ yìí pé ààfin Ọ̀yọ́ òun gangan bí bàbá àwọn ti ń dáko ni. Ó kó bàbá àwọn ni. Ẹ wá rí yẹn,
tí wá fi ń yé wa wípé ibi tí Alágbọ̀ọ̀jà ti pààlà wọn láwọn pààlà pẹ̀lú Ògbómọ̀ṣọ́ lódò ọba wọ́n wá ń dákọ̀ àwọn ìlú tẹ́jọ pààlà papọ̀ wọ́n gbé Ọ̀yọ́ sínú ni. Ibo ni ilẹ̀ Ọ̀yọ́ gan-an? Ibo ni ilẹ̀ Ọ̀yọ́ Aláàfin? wọ́n lọ́yọ́ ò nílẹ̀, wọ́n láti pò ẹni Ọ̀yọ́ ń ṣe níbi tán wà yẹn, àwọn kan wọ́n nílẹ̀. wọ́n lọ́yọ́ lé àbọ̀yọ̀bì kan ní ẹ̀nà ti kó wá la fi ń pariwo wípé bàbá wa Láàfin Ọ̀yọ́ ẹ ṣe bẹ́jẹ́ ẹ ṣe mẹ̀dọ̀ ẹ rìn ìrìn tó bá yẹ kẹ́rìn kó tó di pé ohun gbogbo jù. ẹ tẹ̀lé mi ká lọ ohun tó ṣẹlẹ̀. ẹ káàárọ̀, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè tá a wà yìí. mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora. mo kí gbogbo àwọn ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ní mùsùlùmí ní kìrìsìtẹ́nì lóníṣẹ̀ṣe káàkiri gbogbo àgbáyé. kí n tó tẹ̀síwájú, ẹ tẹ́ máa ń pè wá pé ọmọ bẹ́ẹ̀ sì subscribe fídíò tẹ́wọ̀n ìgẹ̀gẹ̀ jẹ́ káwọ́ sálẹ̀ pátápátá lọ́wọ́ ọ̀tún àrètí akọ SUBSURIBE subscribe ẹ jẹ́ kára fi ka tẹ̀ lórí báyìí. àwa paradà á di subscribed SUBSCRIBED àwa gbé dísẹ́yìn àgbàgbò sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká fọwọ́ ti aago yẹn. aago yẹn wá paradà wá di aago 3 àwa tó wá látòkè wá sísàlẹ̀ ìsìsìkọjọ́wọ̀ tún fóònù yín ìsìsìkọjọ́wọ̀ àlàáfíà. ẹ tẹ́ tòkè ẹ̀ pátápátá níbi fóònù mi wọ́n kùn funfun níbi fóònù mi wọ́n kùn dúdú wọ́n wá kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ní káfíkà tẹ̀. ìyẹn ni wípé a ti subscribe yẹn yóò fún aláǹfààní láti padà lọ sórí channel. gbogbo àwọn fídíò tá a ti ṣe lọ gbáà sẹ́yìn ká tó ṣe léyìí ẹ lórí ọ̀fẹ́ láti wò wọ́n. àwọn fídíò tuntun tó bá tún wá ń jáde a wà lórí live ní agbésọ́ọ̀tì jáde ni táwọn èèyàn bá ń comment and reply to comment èyí ló máa jẹ́ ní àkọ́kọ́ láti máa rí yẹn ní notification yẹn ìyẹn ní ìtanilólóńgbó. àwọn olórí alábàáríkẹ́ yẹn tá a ti wá ń wo fọ́nrán tá a ti subscribe pẹ̀lú àwọn olórí alábàáríkẹ́ yẹn tẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí láti wo fọ́nrán wa ẹ jẹ́ ká subscribe. àwọn tá a bá ti wá subscribe tẹ́lẹ̀ ẹ̀ẹ̀kan náà ni for lifetime notification button ẹ̀ẹ̀kan náà ni ilé ayé wọnú wa kò ní bàjẹ́ ìjẹ mímu wa kò ní nira. kí n tó tẹ̀síwájú mo kí gbogbo àwọn bàbá wa orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ọbẹ̀ látòrí bàbá wa onírìṣà bàbá wa ọba Ògúnwùsì Ọ̀jájá Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ káàkiri gbogbo àwọn ọba pátápátá nílẹ̀ Yorùbá mo ṣí fìlà fún gbogbo orí adé orí ìdọ̀bálẹ̀ ni mo wà kádé ọpẹ́ lórí lọ́kànrin kéṣe kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kọ́ dọ́kínní káṣí ọpẹ́ lẹ́nu lọ́gbà ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí kíkò fáwọn bàbá wa bí tiwa ò kẹ́pẹ́ láyé tó ẹ̀mí àlàáfíà yín yóò gùn ju ẹ̀mí yín lọ àmì àṣẹ. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá kò ní dàrú, ogun ò ní wọlé Yorùbá, ogun ilé ò ní kó wa, ogun ẹ̀sìn ò ní kó wa, ogun ta ò ní jà wá àmì àṣẹ. ilẹ̀ Yorùbá ò ní dàrú. àsìkò tàbí ààyè kọ̀ọ̀kan tí àwọn bàbá wa tí wọ́n ń ṣe olùṣàkóso rẹ̀ kò ní dàrú mọ́ wọn lọ́wọ́ títí láìláta yóò fi parẹ́ àmì àṣẹ. ọ̀rọ̀ lórí ìlú Ọ̀yọ́, ọ̀rọ̀ lórí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù 1 ikú bàbá yèyé òṣìfìlà forí adé kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́kọ́ dọ́kínní káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́ ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ ìlú Ọ̀yọ́ ò ní dàrú àmì àṣẹ. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ní àárọ̀ yìí ẹ rí i pé mo ti mẹ́nu bọ̀ àbọ̀ alátẹ̀yìn sọ pé ká máa wọ àwọn fọ́nrán tó wà lẹ́yìn. gbogbo ẹnikẹ́ni tójú bá ń kán má wulẹ̀ wo fídíò yìí. gbogbo ẹnikẹ́ni tó bá fògìjà tó bẹ́ sàárín ìròlú ẹ̀ máa fi dátà ṣòfò. tàbí ẹnikẹ́ni tójú bá kán tó bá lọ di ẹ́ǹdì olú ẹ̀ fi àkókò ṣòfò tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. àwọn bàbá mi àmọ́mọ́ mi tẹ́ pé wọ́n ti ń tẹ̀lé mi bọ̀ tipẹ́tipẹ́ à ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ni àwa wò láti bẹ̀rẹ̀ àwò dópin kí la fẹ́ rí mú jáde ń bẹ̀ gangan. ọgbọ́n ìmọ̀ àtòye ẹ̀kọ́ ìlèmí ń fa àwọn fídíò tèmi ṣe. a ò yẹ̀yẹ́ ìlú kankan, a ò yẹ̀yẹ́ ọba kankan, a ò sì yẹ̀yẹ́ ẹnì kankan. mo ń gbé àwọn fọ́nrán tèmi jáde láti fi jẹ́ wípé àwọn ohun tó kù díẹ̀ káàtó nílẹ̀ Yorùbá kọ́lọ́n kó bá wa ṣàtúnṣe rẹ̀. àwọn tó ti dá atányẹ́yẹ́ nílẹ̀ Yorùbá kọ́lọ́n túbọ̀ máa bá wa pọ́lísì ẹ̀ sí kọ́ máa sáyẹ̀nsì
àwọn nǹkan rere àwọn nǹkan mèremère tó wá yẹ kó wọlé Yorùbá ní rere tí ò tí wọlé Yorùbá kọ́ ló jẹ́ kó wọlé Yorùbá àmì àṣẹ. Gbogbo àwọn nǹkan tó wá jẹ́ ní ń dààmú wa gẹ́gẹ́ bí bandit, terrorist, Boko Haram, ISWAP, àwọn gbénigbéni pàyànpàyàn Fúlàní herdsmen tí ń dààmú wa nílẹ̀ Yorùbá pàápàá jùlọ tí ń dààmú wa lórílẹ̀‐èdè yìí. Kọ́lọ́run ọba kọ́wọ́lá ojú òní kọ́wọ́lá títóbi rẹ̀, kọ́wọ́lá títóbi Ànábì Muhammad sallallahu alaihi wasallam táwọn mùsùlùmí ń pè, kọ́wọ́lá títóbi ọmọ Mẹ́ríàmù Jesus Christ táwọn kìrìsìtẹ́nì ń pè, kọ́wọ́lá Ọ̀rúnmìlà bàbá Àgbọnmẹ̀rẹ̀gún àtòrí ẹni tí ò sún wọn ṣe tí àwọn oníṣẹ̀ṣe ń pè. Kọ́lọ́run kó gbé wa borí wọn, Kọ́lọ́run kó bá wa pa wọn rẹ́ pátápátá, ó lé wọn kúrò lórí ilẹ̀ tiwa àmì àṣẹ. Ọ̀rọ̀ lórí bàbá wa ọba Akimu Ọ̀wọ́adé Ẹlẹ́wùẹ̀tùwà nílùú Ọ̀yọ́ Aláàfin tìlú Ọ̀yọ́ kú bàbá yèyé. Bàbá ń ṣòro bí èwe, bàbá ń ṣàgbà bí èwe tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá ń ṣòro bí èwe, bàbá ń ṣe àgbà bí èwe tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí yóò yé wa o, ayé wa o. Ẹ rí wípé láìpẹ́ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé wọ́n fi àwọn ọba bíi 14 jẹ nílùú Ọ̀yọ́ tí wọ́n ń jẹ́ wípé oníkálukú ni wọ́n fún lọ́pàá àṣẹ, oníkálukú ni wọ́n dé ládé, oníkálukú ni wọ́n sì fún láṣẹ kó ní ààfin tiẹ̀, kó láwọn ìjòyè, kó láwọn afọbajẹ. Ṣe rí wípé tá bá wò lọ síwájú tá wò lọ sẹ́yìn, àwọn kan ní lọ síwájú ìlú Ọ̀yọ́ ẹni nítorí wípé wọ́n ní nǹkan ẹni kì í di méjì kínú bí ni. Àwọn kan ní rárá o, wọ́n fi rẹ agbára Aláàfin tìlú Ọ̀yọ́ bàbá wa Akimu Ọ̀wọ́adé Ẹlẹ́wùẹ̀tù ikú bàbá yèyé pé apèrè yẹn gángan iná fi àwọn ipò yẹn rẹ̀ ńlẹ̀. Ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ? Àgbà bàbá wa Akimu Ọ̀wọ́adé Ẹlẹ́wùẹ̀tù àgbà wọn ń ṣòro bí èwe, àgbà wọn ó ń ṣòro bí èwe tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Then kí n tó mẹ́nu bà yẹn, ǹjẹ́ ẹni tó bá fi ní jẹ oyè sọ yẹ ká tó wọ̀yá àjà pẹ̀lú rẹ̀, pàápàá jùlọ tẹni yẹn tó wá jẹ́ gómìnà tó wà lára àwọn tí ń ṣe ìjọba tí ń darí orílẹ̀-èdè yìí, tó ṣe bá sagídí, tó ṣe bá mẹ́kẹ́, tó ṣe bá mújàǹkadì, tó ṣe bá bínú, tó ṣe bá jà. Kádẹ̀pọ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gangan láàrin bàbá wa Akimu Ọ̀wọ́adé Ẹlẹ́wùẹ̀tù pẹ̀lú bàbá wa ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ló tọ́ kí ló yẹ kí bàbá wa Akimu Ọ̀wọ́adé Ẹlẹ́wùẹ̀tù ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n gbé? Tí wọ́n bá wá kọ̀ tí wọ́n ṣe ìgbésẹ̀ yẹn, àwọn tó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ gangan tí wọ́n já wọn tó súnmọ́ bàbá, tí wọ́n já wọn olóyè bàbá, àwọn tó yí bàbá ká, tí wọ́n jẹ́ èèyàn bàbá, tí wọ́n jẹ́ Ọ̀yọ́ gangan, kí ló yẹ kí wọ́n gba bàbá nímọ̀ràn? Bẹ́ẹ̀mi ṣe rò gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi o, èmi lérò pé ó yẹ kí wọ́n gba bàbá nímọ̀ràn wípé àgbà kì í sọ̀rọ̀ bí èwe. Tí bá ṣe wò ó nílẹ̀ Yorùbá láyé ìjọ́un ọba number 1, ṣùgbọ́n láyé òde òní tá a wà yìí sọ fẹ́ dàbẹ̀ nípa àwọn olóṣèlú number 1 wọ́n ti ju ọba lọ fún dìkan àbí kejì. Gbàtà tí wàá gbà tẹ́ ti jọba lọ yẹn, ọba ní ó wá sáré ń gbogbo ọ̀nà kílùú má dàrú, kílùú má bàjẹ́, kétò má dàrú, òun ṣègbésẹ̀ pápápá. Ẹ rí i pé mo rẹ̀ ń kígbe bọ̀ láti bí fọ́nrán tí mo ti ń ṣe bọ̀ látẹ̀yìn tipẹ́tipẹ́ wípé ìjọba ò ṣe é bájà, pàápàá jùlọ ọba ìlú, pàápàá jùlọ gómìnà tó fi ọba ìlú yẹn jẹ. Ẹ rí i pé ẹnjìnìà Ṣèyí Mákindé ní wọ́n fi bàbá wa Akimu Ọ̀wọ́adé Ẹlẹ́wùẹ̀tù jẹ. Ìfẹ́ ká tó pẹ́ lórí ètò nípa ọ̀pọ̀lọpọ̀ fídíò sẹ́yìn.
gbogbo tí ìbá wa wù kó rí ẹni ìgbésẹ̀ tí bàbá wa Ṣèyí Mákindé bá ṣe èmi rò pé pápápá ló yẹ kí bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù kí wọ́n tọ̀ wọn lọ privately lémi kan ìwọ kan gómìnà kan àwọn kan tí wọ́n jọ fi ojú rejú tí wọ́n jókòó tó sì jọ sọ̀rọ̀. kí nìdí tí nǹkan báyìí fi wáyé ó rú mi lójú ẹ rí i pé ẹni tó fi ní jẹ kò lè sọ pé òun ò dáyàn mà sòfò àtọ́jẹ́ wípé ìyẹn lọ nílò àpọ́nlé ìlọ tẹríba ìlọ kéèyàn gángan pọ́nra ẹ̀ lékọ́ pọ́nlú tí ń ṣèjọba lé lórí lọ ó pọ́nlé ẹ rí i pé gbogbo tó wà ń bẹ̀ bàbá wa Ẹnjíníà Ṣèyí Mákindé wọ́n á sọ látòkè délẹ̀ wọ́n á dẹ̀jọ́ ọrùn pẹ́ ṣùgbọ́n kàkà tí bàbá wa ọba Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù táwọn ò fi rin irú ìrìn yẹn kàkà tí wọ́n fi rin irú ìrìn yẹn àwọn sọ ọ̀rọ̀ yẹn dàbí ẹni pé àwọn ti sọ dìjà àwọn ti sọ di òdì ẹ dẹ̀ mọ̀ pé bódì bá ṣe ń lọ tíjà ń lọ nǹkan ọmọ kẹjú sí ni nǹkan ọmọ kẹjú sí ni ó wá dàbí ẹni wípé èmi ò juwọ́ ìwọ ò jù mí àádẹ́rí wípé láti ìpìlẹ̀ tí bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù tí wọ́n ti gorí àpèrè bàbá wọn a rí i pé láti ń pariwo wípé kí ni ìjà àgbà kí ni ìjà àgbà tó jẹ́ pé bí bàbá ṣe gorí àpèrè bàbá wọn ìjà lọ́tún ìjà lósì ìjà níwájú ìjà lẹ́yìn ni láti fi jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé Ọ̀yọ́ ni number 1 ní gbogbo ilẹ̀ Yorùbá tẹ́mi dẹ́ ń ṣàlàyé wípé ó ní àwọn ààyè kan tí bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù tí ẹ gbọ́dọ̀ rẹra wọn lẹ̀ mo fi ti bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ mo fi ṣàkàwé gbé àwọn fídíò kan sẹ́yìn wípé ńgbà tí bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ tí wọ́n wà mẹ́sì bàbá wa ọba Ògúnwùsì Ọ̀jájá tí wọ́n gorí àpèrè ọjọ́ orí wọn ó lọlẹ̀ díẹ̀ sí ti bàbá wa ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí Aláàfin tìlú Ọ̀yọ́ sí ti tàtà ọjà ọ̀fọ̀ Òṣogbo bàbá wa àtà ọjà ọ̀fọ̀ Òṣogbo sí ti bàbá wa sọ tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa Jímọ̀ ọba Jagungbadé kẹta ọlọ́nkọ́dẹlẹ̀ fún bàbá ọlọ́nkọ́dẹlẹ̀ fún ọba Adéyẹmí ọba Lámídì Adéyẹmí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti jáde láyé àwọn tó wà láyé kọ́lọ́nkọ́ lọ́rọ̀ ẹ̀mí wọn ó jẹ́ kó lo àpèrè náà pẹ́ àmì àṣẹ. bàbá wa ọba Ògúnwùsì àwọn òwò wípé àpèrè táwọn wà ìlọ́fẹ̀ẹ́ jẹ́ number 1 àwọn dìde wọ́n tọ̀ gbogbo àwọn ọba yìí lọ wọ́n tọ̀ wọ́n lọ Ọlọ́run ló wá mọ̀ tí wọ́n bá wọn sọ ẹ wá rí wípé kò síjà kò sí wàhálà kò sí fìtínà rárá tí wàá fi ń jẹ́ wípé ohun gbogbo wa ń lọ wọ́rọ́wọ́ wá dàbí ẹni wípé àwọn bàbá yẹn wọ́n wá mú bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ọmọ directly or indirectly wá jẹ́ pé tí wọ́n bá fẹ́ lọ sábùjá Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ̀yìn ẹ lọ wá dàbí ẹni pé tó yẹ kí wọ́n máa jà fún nípìnlẹ̀ àwọn ò jà fún àwọn ń jà wípé bàbá àwọn ni gbogbo àwọn ọba táwọn bá ń lẹ̀ yẹn torí pé wọ́n tọ́ àwọn ẹbí lọ́mọ ẹlòmíì gan ti bírú wọn ẹ wá rí ẹ so àwọn mú wọn nímú bàbá látara dídá àwọn ọba yòókù mọ̀ tọ́dẹ̀ hàn sáwọn náà pé eléyìí tẹríba ó mú wa lọ́mọ wọn náà wá ju ọwọ́lẹ̀ fún ọjọ́ ọwọ́lẹ̀ fún bàbá wọn Ilé Ifẹ̀ ẹni bàbá fi ń rí gbà lòdì sí ó dẹ̀ rán bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù wọ́n rán wọn létí wípé ìtọ́sẹ̀lẹ̀ ńgbà yẹn nìyẹn èyí lè má sí ní Nàìjíríà kẹwàá ń lo òyìnbó mo ń já wọn sí mo ń sí wọn gbẹ́rẹ́ pàkọ́ ẹ ò ní jà fágbà àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kẹ́ ẹ gbé irú bí wọ́n ṣe fi yín jẹ ọba tán yẹn ẹ tọ̀ àwọn ọba yìí lọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ pọ́n wọn lé àwọn náà pọ́n yín lé tó bá jẹ́tọ̀ yín dandan wọ́n mọ̀ fún yín ntọ́ jẹ́tọ̀ tiwọn náà yín náà fún wọn ilẹ̀ àpèrè yóò fi tùbà yóò fi tùṣẹ́ fún yín lóhun gbogbo fi máa lọ dédé o lẹ́yìn yóò fi máa ké bí ẹyẹ làwọn ẹranko máa ké bí ẹranko làwọn èèyàn máa fọhùn bí èèyàn ohun gbogbo máa lọ ní mẹ́lọmẹ́lọ aboyún ilé abíwẹ́rẹ́ àwọn àgbà tọwọ́ àlàbòsù ẹ̀wà nìyẹn ṣùgbọ́n tí kàkà tí bàbá awó fi máa rin irú rìn yìí àwọn dúró pa ní dúró wípé èmi number 1 tí wọ́n ń dàbí ẹni wípé àbí ìmọ̀ràn bàbá yìí ni
àbí ìmọ̀ràn àwọn tí wọ́n bá tọ́jọ́ yọ gangan tí wọ́n jọ ń jókòó papọ̀ àbí tí wọ́n bá ń lẹ̀ nínú ààfin ni bàbá ń tẹ̀lé. Ó rú mi lójú ṣùgbọ́n mo sì ń gba bàbá nímọ̀ràn wípé ẹ ṣe jẹ́jẹ́ wá tó di wípé bàbá wa Ẹnjìníà Ṣèyí Mákindé àyàn ọba wọ́n gbé bàbá Akínmọ̀dé pọ̀nà tí wọ́n gbà wọlé nìyẹn. Ẹ dẹ̀ rí i pé wọ́n ní wọ́n ti ní ẹnìkan tẹ́lẹ̀ ọmọ ọba Gbádégẹṣin bí n bá ṣe mistake ó ní wọ́n fẹ́ ti mú tẹ́lẹ̀ kó tó di wípé kó tó pẹ́ pé bàbá wa Akínmọ̀ wá dédé pàdánù máa jọba. Fúndì kan àbí kejì tá a ti ṣe fídíò yẹn sẹ́yìn mo fi ní ká máa lọ sẹ́yìn ká máa wòran. Wọ́n gbé bàbá wa Akínmọ̀ wá dé Ẹlẹ́wù Ẹ̀tù wọ́n gbélé wọn lórí ẹwà rí yẹn. Ẹ rí wípé ìjà ti ń bọ̀ láti ilẹ̀. Yá wọ́n ti pèjà láti ilẹ̀. Ìjà tí a dẹ́ pè náà nìyẹn torí wípé àwọn kan ti wà ń di oyè yìí tẹ́lẹ̀. Wọ́n ti mú ẹnìkan gàbádé wípé ní ọ̀jẹ́ kó tó di pé rúmọ́ọ̀sì kan leak out kó tó di pé bàbá wa Ẹnjìníà Ṣèyí Mákindé gbé bàbá Akínmọ̀ wá délé wọn lórí. Ṣérú ẹni bẹ́ẹ̀ tọ́nà yẹn lọ́wọ́ dé stage yẹn ló yẹ kí n máa bá yẹn dì ló yẹ kí n máa bá jà tàbí ló yẹ kí n máa bá fa ọ̀rọ̀. Ibi tọ́nà yẹn dẹ̀jọ́ kọ́ kàmíláyà ni pé mo ní báwo ni bàbá wa Akínmọ̀ Adé ṣe lè sọ irú nǹkan yẹn jáde kí ni wọ́n sọ nígbà tí wọ́n fẹ́ yan àwọn tí wọ́n máa ṣe alága lọ́balọ́ba. Bàbá wa sọ̀n tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Ghandi Mùṣífìlà Forí Adé bàbá wa Olúbàdàn tìlú Ìbàdàn Mùṣífìlà Forí Adé bàbá wa ọba Ràṣídì Ládọjà pẹ̀lú bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ Mùṣífìlà Forí Adé bàbá wa Akínmọ̀ wá dé wípé àwọn ni wọ́n máa pín alága lọ́balọ́ba láàrin ara wọn. Ẹnjìníà Ṣèyí Mákindé wá sọ publicly pé àwọn ti rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn èsì bá wọn sọ̀rọ̀ wọ́n sì gbà. Èsì tá a máa gbọ́ láti ààfin Aláàfin tìlú Ọ̀yọ́ ni wípé àwọn ò sọ tọ́jọ́ bẹ́ẹ̀. Ìjókòó táwọn jókòó àwọn ò discuss tọ́jọ́ bẹ́ẹ̀ yẹn therefore Ẹnjìníà Ṣèyí Mákindé irọ́ ni wọ́n ń pa. Ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ó kira gan ọ̀rọ̀ yẹn lágbára. Everybody lọ pariwo pé Àgbàlagbà kí sọ̀rọ̀ báyìí kódà kí wọ́n wá dákẹ́ kí wọ́n padà wá tọ Ẹnjìníà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n tọ̀ wọ́n lọ immediately. Ẹ̀wà nìyẹn kí wọ́n tọ̀ wọ́n lọ pápápá kí ló ń ṣẹlẹ̀. Ẹ rí i pé yóò tún fa àpọ́nlé níwọ̀nba. Ẹ̀wà rí pọ́nà tí bàbá wa Akínmọ̀ wá dé tí wọ́n ń rìn ó kàyàn láyà o ó kàyàn láyà débi pọ́nkálukú wa ń rò wípé ṣé wọn ó dẹ̀ pẹ́ lórí àga yìí ṣé wọn á pẹ́ lórí àga tí wọ́n wà yìí ìyẹn àpèrè bàbá wọn tí wọ́n á pẹ́ mẹ́ẹ̀. Wọn ò ní rírù yẹn rárá wọn à rìn rárá ìdẹ̀rò pé wọ́n múra láti rin irú rìn yẹn tí wọ́n fi jẹ́ wípé wọ́n fà á lọ sọ́tún wọ́n fà á lọ sósì wọ́n fi ọba bíi 14 jẹ nílùú Ọ̀yọ́. Kódà bí tá à ń gbọ́ dé pé síìtì ẹyẹ ọ̀kan ọba 3 wà ń bẹ̀ àbọ̀ ọba 2 wọ́n sì pé ni ẹ wo àárín yẹn láàrin àwọn ọba tí wọ́n fi jẹ. Wọ́n ti wá dádé yẹn tán kí wọ́n á ní tó ṣẹlẹ̀. Sódùn mọ́ bàbá wa Akínmọ̀ wá dé Ẹlẹ́wù Ẹ̀tù sódùn mọ́ wọn nínú àbí kò dùn mọ́ wọn nínú. Wọ́n ní nǹkan ẹni kì í pọ̀ kínú ó bí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn àgbà máa ń pòwe. Gẹ́gẹ́ bá a ṣe wá rí tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ́yìn wípé adé páálí ni wọ́n dé fún wọn. Ẹni pọ̀rọ̀ yẹn fọ́ nìkan wípé adé páálí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjìníà Ṣèyí Mákindé ló dé fún àwọn ọba tó fi jẹ wíṣọ pé kì í ṣe adé original adé páálí tí wàá fi yé wa wípé adé Aláàfin gangan ìyẹn Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Akínmọ̀ wá dé Ẹlẹ́wù Ẹ̀tù pé òun gangan ni adé original. Gbogbo adé yòókù padì páálí ni sọ yẹ kó jáde lẹ́nu bàbá wa Akínmọ̀ wá dé Ẹlẹ́wù Ẹ̀tù. Ṣé irú ọ̀rọ̀ yẹn yẹ kó jáde sọ yẹ kó jáde
torí wípé ó ní ọ̀rọ̀ tágbàlagbà tó lè sọ. Wọ́n ní ọkùnrin kò yá adìẹ ó tún wá yẹ adìẹ, ẹni tó fà á lọ́wọ́ ẹni ò yẹ. Màá mú wá fún wa ń ṣe tá máa rí. Ẹ jẹ́ ká wò ó. tí mà sọnù àní mo rí mú ìdè sọnù. Ẹni tí ò ládé ń sọ pé èèyàn gba adé páálí. Ẹni tí ò nílẹ̀ tí ò nílùú tí ò ládé ó ń sọ pé èèyàn gba adé páálí. Ẹ rí pé ọ̀rọ̀ adégun ò lójú tì. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀, òrùpa ti rí bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ ká bára wa sọ̀rọ̀, ẹ ká bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi tí ó fẹ́ kílẹ̀ Yorùbá kó dàrú. Ọ̀rọ̀ tí bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wù Ẹ̀tù tí a sọ wípé àwọn làwọn ní adé òríjínà, wọ́n wá ń bá nǹkan sọ̀rọ̀ pé sáwọn ọ̀gbádé pálí ni, ìsìn pé adé tí bàbá wa Ẹnjìnìà Ṣèyí Mákindé tí wọ́n dé fáwọn ọba tuntun yẹn adé pálí ni. Ṣé ó yẹ kó ti ẹnu wọn jáde? Sẹ́ni tí bá ń wá àlàáfíà fún ìlú ẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sọ̀rọ̀ tá máa ń sọ̀rọ̀ ọba Akeem Ọwádé Ẹlẹ́wù Ẹ̀tù wá ní bàbá gentle gan, bàbá kì í sọ̀rọ̀, but bàbá kì í sọ̀rọ̀ lóòótọ́, but action bàbá le. Action bàbá le, but èyí tí wọ́n á sọ jáde yìí ń kọ́ adé pálí. Ṣé pé ọ̀rọ̀ yẹn tóbi gan? Ọ̀rọ̀ yẹn tóbi gan o. Ọ̀rọ̀ yẹn tóbi gan. Bí èyí kankan bí rí ọba ṣẹlẹ̀, ọ̀rọ̀ náà ló ń síwájú. At the same time tí kejì ọba ṣẹlẹ̀ náà, ọ̀rọ̀ náà ló ń síwájú. So kí ló dé tí bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wù Ẹ̀tù tí wọn ò dákẹ́ kí wọ́n ṣe bí àgbà? Wọ́n ní fọ̀rọ̀ síkùn bí àgbà, fi gbígbọ́ ṣàlàyé gbọ́. Fọ̀rọ̀ síkùn bí àgbà, fi gbígbọ́ ṣàlàyé gbọ́. Agbọ́mọ bí wọ́n o, agbọ́mọ bí wọ́n o, láyòkù sí wọn lára a o. Ẹ wá nìyẹn. Kí ló dé tí wọn ò ṣe bí àgbà kí wọ́n dákẹ́? Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan làgbà máa ń rí tí àgbà ò kí ń sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ní ọbẹ̀ kò kí ń mì níkùn àgbà. Ibi tọ́mọdé offset tọ́mọdé gùn lọ, àbí igi ìrókò igi ọ̀pẹ tọ́mọdé gùn lọ tó ga láti rí wájú. Wọ́n lórí ìjòkólẹ̀ ni bàbá wà, ó dẹ̀ ń rí tayọ bí tọ́mọdé ń rí. Kí ló dé tí bàbá wa Akeem Ọwádé tí wọn ò ṣe bẹ́ẹ̀? Tó wá jẹ́ wípé wọ́n ń fi ẹ̀hónú hàn wípé adé tí wọ́n dé fáwọn bíi 14 tí wọ́n dádé fún yẹn, tí Ẹnjìnìà Ṣèyí Mákindé dé adé òríjìnà fún wọn táwọn ní adé pálí ni. Kí ló lè tẹ̀yìn gbogbo orú ọ̀rọ̀ báyìí jáde? Kí ló lè ti ẹ̀yìn gbogbo orú ọ̀rọ̀ báyìí jáde? Mo fi ń sọ fún wa wípé ọ̀pá àṣẹ ń fì lọ́wọ́ bàbá wa Akeem Ọwádé. Adé ń fì lórí wọn. Ìrìn tí wọ́n ń rìn yìí, adé ń fì lórí wọn. Orí àpèrè tí wọ́n wà yẹn, àga yẹn mì. Ìṣeéṣe kí wọ́n fàga yẹn yọ anytime. Ohun gbogbo pẹ̀lú àkíyèsí ni. Ohun gbogbo pẹ̀lú ìfura. Ẹ dẹ̀ rí pé bí tí ayé òde òní débi tá a lo ayé dé lónìí ilẹ̀ Yorùbá, àwọn ìjọba iní yan ọba, ẹni ọba dẹ̀ wù wọ́n ni wọ́n yàn. Ṣẹni ọba tún wá mú lọ́kì wípé nídìí ilé tó yẹ kí wọ́n ti mú tí wọ́n fi síbẹ̀, ìlú yẹn tó soríire. Ìlú yẹn soríire o. Wọ́n lè mú lára tí ò ṣe jẹ́ tí ò lẹ́tọ̀ọ́ gan tí wọ́n dẹ̀ fi síbẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ máa pòyí kóòtù báwọn náà wọ́n wà ń kóòtù tí ó fi kú òǹtẹ́nà yẹn nírí yọkó mẹ́ẹ̀. Tí ó fi lọ́dún 8 pé bí 16 years ló sì lò ní tí ó fi lòkun òníri yọ.
wọ́n yọ ni wọn ò ní yọ bó sì mọ̀ fà lọ nìyẹn ẹ̀wòrú àárín yẹn kí wàá lóde ẹni tọ́ran ni lọ́wọ́ tó gbé ni dépò ọlá kí ni irú ẹni bí ẹ̀ bá wá ṣe tí èyàn ò ní lè dákẹ́ kó mú mọ́ra kó mú mọ́nú kí gbogbo àwa yìí lọ́ka máa pariwo pé bàbá yìí máa ní sùúrù làákàyè má pọ̀ ẹ jẹ́ ká fi tìlú Ògbómọ̀ṣọ́ ká fi ṣe àkàwé bàbá wa ẹnilẹ̀ ní yẹn ní àpọ́nlẹ̀sìn pírámàjẹsì ọba Fọlábí Gándì Òrùmọgẹgẹ ìkẹta mo kí bàbá kádé ọpẹ́ lórí bàbá kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kírù kẹrẹ ọpẹ́ lọ́kọ̀dọ̀ kínní ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú ẹ wo ìtí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kọ́dà kò tí ì tán lẹ́dì sí ẹ wo ọ̀gọ̀rọ̀ èèyàn tó jáde lórí bàbá wa ọba Gándì lórí awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sápèrè sọ̀hún tí wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sọ́ba Gándì tí bàbá wa dákẹ́ lọ sí tí bàbá ò tẹ̀ wá sọ̀rọ̀ tó ń kálukú wá ń wí tán wá ń wí débi pé àwọn nǹkan kan padà ń sọ jáde ká sùúrù yìí ti pọ̀ jù sùúrù yìí ti pọ̀ jù bàbá ẹ pàṣẹ sùúrù yìí ti pọ̀ jù làwọn ń pàkíyèsí bàbá yìí pé sùúrù kì í pọ̀ jù ìkànjú ò ṣe lábẹ́ gbígbóná ìkànjú kò ṣe lábẹ́ gbígbóná àfọpọlọpọ sùúrù ìkànjú ò lábẹ́ gbígbóná rárá onísùúrù ló dẹ̀ lè fún wàrà kìnìún onísùúrù ló lè ṣe òkúta kọjiná mọ iye ogi tí òrùn sí ni mọ iye fi tí ó jáde ni mọ iye bóbójú ó sì pọ́n tó ni by the end of the day lọ́wọ́ sùúrù òkúta tó le kakaka yọ padà rọ̀ lọ́wọ́ sùúrù lọ́wọ́ làákàyè pẹ̀lú ọgbọ́n alágbára àbọ̀lẹ̀ gangan yọ padà fún wàrà kìnìún ọjà ariwo tá ń pa wọ́n fà lọ fà bọ̀ wọ́n sì ń fà lọ́ọ̀dì sí o ẹ wo yìí tí bàbá ní bẹ́ẹ̀ àwọn tí ń pariwo gangan àwọn tó wà nígun arọ́bàfí yìí kí làwọn fẹ́ kó ṣẹlẹ̀ láàrin ìlú kógun ó ṣẹlẹ̀ ní táwọn dẹ̀ retí ni pé kí bàbá dáhùn kún ó ṣègbésẹ̀ kún wá da gbogbo ẹ̀rú ẹ̀wù bọ́lá ṣe fún ọba Gándì nílàkàyè wọ́n á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi ń tòrò náà dì sẹ́yìn tọ́lọ́wọ́n ó sì yanjú ẹ̀ láìpẹ́ tí wọ́n dẹ̀ fojú àwọn arọ́bàfí yẹn làwọn fi ń pariwo làwọn fi ń rọ̀ wọ́n kí wọ́n ó túbá ẹ̀ńtọ́ bá mọ̀ pé òun ti ṣẹ̀ṣẹ̀ gbé kò sẹ́ni tí ó lè ṣe mistake kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe kan ṣàtúnṣe pápápá kan jọyọ̀ ọba Gándì kó rere ọmọ lọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní ti bàbá wa ọba Akeem Ọ̀wádé Ẹlẹ́wùẹ̀tù lèmi fi ń gba bàbá mọ̀ràn ṣùgbọ́n mi tọrọ dé dúró yìí èsì nìkan má yọ bàbá lórí àga yìí o èsì nìkan má gba oyè Aláàfin ìlú Ọ̀yọ́ lọ́wọ́ bàbá wa Akeem Ọ̀wádé Ẹlẹ́wùẹ̀tù torí bàbá ń sọ̀rọ̀ bàbá ń fi adé ṣe yẹ̀yẹ́ àwọn ọmọ náà dákẹ́ àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ àwọn gan ò dákẹ́ nìkan ní ọ̀sà dẹ́nìkan lẹ́kun ìdá kí bàbá ọmọ bínú káwọn ọmọ bàbá ọmọ dá bàbá ní sùúrù pé ní sùúrù ó tó kí bàbá gbọ́ tàbí káwọn ọmọ bínú kí bàbá pe gbogbo ọmọ jọ pé àwọn fẹ́ẹ́ rí gbogbo yín láàfin wọ́n mọ̀ pé ó bí yín lórun yín nú ẹ gbàgbé ẹ̀ ohun gbogbo ọ̀padà tùbà yóò tún tùsẹ̀ jù báyìí lọ káwọn ọmọdé dákẹ́ bàbá ń sọ̀rọ̀ àwọn ọmọ ń sọ̀rọ̀ kọ̀dẹ̀ séèyàn méjì o kò séèyàn mẹ́ta tí gbogbo wọn ń dàrẹ́tì ọ̀rọ̀ wọn sí ju gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnà Ṣèyí Mákindé òun ló dẹ̀ gbé bàbá wa Akeem Ọ̀wádé Ẹlẹ́wùẹ̀tù sórí àpèrè bàbá wa gómìnà yìí the same thing náà tó gbé gbogbo àwọn ọba yòókù dórí àpèrè ṣẹ̀dípọ̀rọ̀ di sùúrù tàbí sọ pé ìkánjú ò ṣe lábẹ́ gbígbóná ìkánjú ò ṣe lábẹ́ gbígbóná àfọpọlọpọ sùúrù lágbájá ṣèlú kò dáhùn mọ́rán tàmẹ̀dù ṣèlú kò dáhùn mọ́rán igi yóò dá ayọ̀ níná títọ̀hún ó dá ayọ̀ sọnù kì í jẹ́ kọ́bẹ̀ ó tètè jiná rárá èṣù tá a bá ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó yá jáǹgẹ́lì ta ògúrò ẹ̀ wá rí yẹn ẹ̀yin lẹ́mú ọ̀nà tẹ́ gbà mọ́ra yín pẹ̀lú ìjìnà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé ẹ wàá ja ìjà yẹn débi wípé wọ́n padà wá máa pè yín jọ sójú kan máa parí ìjà ni
àbí ẹ mọ̀ way out, ẹ mọ̀nà àbáyọ lọ́nà tó rọrùn tẹ́gbà ríra yín ntọ́ bá yẹ kẹ́ ẹ yanjú tẹ́lẹ̀jọ yanjú rẹ̀ amicably tí ẹnìkan kan ò ní mọ tó ń ṣẹlẹ̀ wọ́n kàn rí pẹ́ tirẹ́ ni. Ǹjẹ́ bàbá wa Akeem Owóadé Ẹlẹ́wù Ẹ̀tù sáwọn múra láti rin irú nìyẹn? Ṣé wọ́n ṣetán láti rin irú nìyẹn? Torí pé ipò tí wọ́n wà yóò lè má jọ wọ́n lójú o. Ẹ dẹ̀ rí pé mo ti fi ṣe fídíò sẹ́yìn, kò tún sẹ́ni tó lè soríire tàbí oríire tó ju eléyìí lọ. Oríire kan ò lè jù báyìí lọ o. Odidi ọba ìlú tí ẹ ṣe ìgbèríko, odidi ọba ìlú Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé. Ipò téèyàn wá mẹ́tọ́ jẹ́ pé àǹfààní tó wà lórí ipò yẹn lọ́jọ́ ọkú ni, oore tó wà mẹ́tì ti lọ́jọ́ ọkú ni. Kéèyàn wá wọ ibẹ̀ lọ́nà ìrọ̀rùn, lọ́nà tí ò mú wàhálà dání, tí ò mú fìtínà dání, kankan wá mú yẹn lọ pé tọ̀ ìwọ ni ọba. Táwọn kan dẹ̀ ti ń dù tí àwa náà mọ̀ wípé wọ́n sì wà lórí ẹ̀dì sí gapá wọn nígbà. Kéèyàn wá rìn kásàkásà kan tó wá yọ ẹni kúrò lórí ipò yẹn bó ló máa rí. Ṣégbà yẹn ni ó tó mọ yìí àpèrè tó wà yẹn ni ó tó mọ yìí Aláàfin tìlú Ọ̀yọ́ kú bàbá yèyé ìkejì òrìṣà. Sọ nígbà tẹ́ bá yọ bàbá wa Akeem Owóadé Ẹlẹ́wù Ẹ̀tù kúrò ń bẹ̀ kí wọ́n tó mọ rírì ipò yẹn. Ṣé orí tí wọ́n bá ti wá bẹ́ só lè ṣe dá padà mọ́ síbi ọrùn yẹn, só lè ṣe dá padà kọ́kọ́ tó bá a mú mọ́? Ilé mi fi ń pàkíyèsí bàbá yìí, èsì ní ká má yọ bàbá wa Akeem Owóadé Ẹlẹ́wù Ẹ̀tù. Ẹ tẹ̀lé mi ká lọ. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin, mímọ̀ bóyá iná gbọ́ báwọn mọ́gàjí Ìbàdàn wọ́n fọ̀rọ̀ léde, wọ́n ṣe kìlọ̀kìlọ̀ f'Aláàfin Ọ̀yọ́ pé bàbá dàgbà ju bàtí onírù ọmọ ẹni là á bọ fún, àti bàbá pé àgbàlagbà gbọ́dọ̀ máa ṣe láńgbáláńgbá. Wọ́n níbi tá a bá pè lórúkọ ìyá fi bẹ tẹ́lẹ̀, a sì gbọ́dọ̀ sọ pé ayédáyé ọ̀làjú ká máa dojú egbò délẹ̀. Wọ́n lọ́rọ̀ tí kábíyèsí sọ nípa pípe àwọn kan ní aládé páálí gbókù díẹ̀ káàtó láti bẹ. Ẹ rí i pé òun náà lásọ táyì, òun ni mo mẹ́nu lé tá a sọ lérèfé yìí. Àwọn mọ́gàjí pátápátá nílùú Ìbàdàn, ẹni pé mọ́gàjí pọ̀ nílùú Ìbàdàn, gbogbo mọ́gàjí pátápátá ni wọ́n á ṣègbésẹ̀ ni wọ́n sọ̀rọ̀ wípé ìtayọ ààyè orun orí kẹ̀kẹ́, ìtayọ ààyè orun orí kẹ̀kẹ́, wípé ṣé adé tí bàbá wa Ẹnjiníà Ṣèyí Mákindé tí wọ́n dé àwọn ọba yẹn sọ́tọ́ kí bàbá wa Akeem Owóadé wọ́n sọ wípé adé pálí ni? Dẹni tó bá pọ́n nílé ńlá pọ́nlé. Ọba tó dòǹdò wípé òun ọ̀pọ̀n gómìnà lé, òun ọ̀pọ̀n àwọn kan lé, sáwọn yẹn náà dòǹdò pé kí wọ́n pọ́n òun gẹ́gẹ́ lé. Ẹ wá rí yẹn. So àwọn mọ́gàjí, gbogbo mọ́gàjí ìlú Ìbàdàn pátápátá wọ́n fohùn ránṣẹ́ o sí Aláàfin tìlú Ọ̀yọ́. Láti wá wọ ọ̀rọ̀ ta ni alága ọ̀sálága ìgbìmọ̀ lọ́balọ́ba níwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí, kò sálága ìgbìmọ̀ lọ́balọ́ba ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Ẹ̀já kọ́kọ́ yẹn táwọn mọ́gàjí Ìbàdàn sọ sókí náà níbi ọbẹ̀ oge náà nìròyìn tó jáde ọ̀hún. Ìbàdàn mọ́gàjís have cautioned the Aláàfin of Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Owóadé over alleged disparaging remarks directed at Governor Ṣèyí Mákindé concerning beaded crowns presented to elevated chiefs in Oyo town. In a joint statement on Tuesday, Magaji Abbas Oloko and Magaji Ademola Olasomi Oladosu expressed concern over the monarch's reference to the crowns as Ade Pali, describing the term as ridiculing and disrespectful. They maintained that the elevation of chiefs and presentation of beaded crowns were conducted in line with tradition and due consultation, stressing that similar exercises have been undertaken in Ibadan land with the consent of the Olubadan of Ibadan land.
The Magajis warned against comment capable of inflaming tensions or undermining constituted authority, urging. Ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ gùn. Àwọn Mágàjí bínú. Wọ́n bínú gan o. Wọ́n dẹ̀ ṣèkìlọ̀ fún bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́, bàbá wa Akeem Owóadé Ẹlẹ́wùẹ̀tù. Mo wá tún fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi tí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ tí wọ́n ń dánwò pẹ̀lú bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjìnìà Ṣèyí Mákindé. Mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi débẹ̀. Now, ìbéèrè tí wọ́n kọ́ bẹ̀, ìbéèrè tó gbé jáde Dynasty 89.9 FM fans. Ẹ ká máa gbọ́. Rédíò yìí Ọ̀yọ́ lọ́wà. Ẹ̀wọ̀n tí wọ́n ṣe fún Ṣèyí Mákindé, Sẹ́ríkì Mọ̀náfìkì àti Mọ̀dàrú of Ọ̀yọ́ State. Ọlọ́run yóò wọ ọlá oṣù Ramadan tá a wá yìí. Ọlọ́run yóò bá wa san yín ní ẹ̀san tó bá tọ́ sí yín o. Torí wípé ìlú Ọ̀yọ́ kì í ṣe ìlú tí èèyàn kan lè pín yẹlẹyẹlẹ o. Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ nìran mi o. Ìlú Ọ̀yọ́ kò ní bàjẹ́ o. Gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe yìí, ó ń tọ́ka sí wípé ara ń kọ̀yọ́ o, ara ń kolúwa mi, ara ń kan Aláàfin. Bára ọ̀bá kan Aláàfin, Aláàfin ò ní gbàgbéra. Kọ́ mọ pa àwọn kan láládé páálí. Ọ̀rọ̀ tó yẹ kí ọmọ kékeré ọ̀sọ́ kákan ń kó. Ọ̀rọ̀ tó yẹ kí ọmọdé ọ̀sọ́ ká bá wí. Wẹ́ẹ́ gàgà gúgú kọ́ làtùpà. Ẹni ọba lè kó ní tan alẹ́. Ọ̀pàdé àgbà lọ́nà ó ní ọkọ̀ ọlọ́gbọ́n. Bó bá jágọ̀ ló bá dàgbà ńkọ́. Ṣé bí téèyàn bá ní ni yóò fi tọrẹ? Ìdẹ́yìn ọ̀bá ní kí. Ẹ rí wípé mo fi hàn yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ tún tẹ̀lé mi ká lọ kí n tún fi omi hàn yín. Náà lọkọ ilé. N tí wọ́n béèrè fún, á san fún ọdún bẹ́ẹ̀ lọ. Àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ kan láti Ọ̀yọ́. Náà lọkọ ilé yìí. Malik Berry ló fi ṣe tiẹ̀. Ọ̀dà ẹja kọ́kọ́ wo ti ilé tó pèrè ní akíkaka yìí. Ẹ̀yin náà wo nǹkan òun ní breaking news. Igwe Adolphus fires back at Ooni of Ife. Akíkaka lọ́kọ̀ when royal fathers are talking Nigeria, I don't think someone of slave ancestry should be talking. Igwe Adolphus fire back at Ooni of Ife. Well, Ọ̀rọ̀ tí wọ́n tún gbé jáde yìí sì ni àwọn ọmọ Ọ̀yọ́. Ọ̀kan lára àwọn ọmọ Ọ̀yọ́ ló tún kọ ilé yìí náà jáde tí fi ń bá bàbá wa Ọba Ògúnwùsì Ọ̀jájá Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀. Ẹ rí wípé wọ́n ní wọ́n ṣe ìgbìmọ̀ lọ́balọ́ba ní South West. Wípé àti Ìgbò àti Yorùbá o wọ́n kóra wọn jọ so wọ́n yan olórí ní àárín wọn jọmọ sí papọ̀. Wọ́n ní kíní ẹ̀ ti wáyé pé president gan wà ń bẹ̀. But àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n fi ń sọ̀rọ̀ sí Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀. Wọ́n fi ń bú Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀. Kókó tọ́lá fẹ́ fàyọ ni wípé sọ yẹ kí ọba aládé Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé bàbá wa Akeem Owóadé Ẹlẹ́wùẹ̀tù kí àwọn máa pòwe mọ́ gọ́vnà. Wọ́n dàbí ẹni pé wọ́n ń bú gọ́vnà. Torí ẹni tó gbé adé párí léèyàn lórí sẹ́mọ̀ pé ó nítumọ̀. Àwọn tí a gbé párí lé lórí náà ó nítumọ̀ sẹ́mọ̀ pé tí Yorùbá bá rò lọ tí a bá túmọ̀ ọ̀rọ̀ yẹn lọ ọ̀rọ̀ yẹn kẹjú gan. Tí ó yẹ kó máa jáde lẹ́nu àgbàlagbà ká tó wáyé pé ọba àlú. So ọba ń ṣe tiẹ̀. Ẹ tún wá àwọn ọmọ tọ́jú ọmọ Ọ̀yọ́ gangan. Ọmọ Ọ̀yọ́ tó nílé iṣẹ́ rédíò lu Ọ̀yọ́ ẹ rí i pé wọ́n gbé tiẹ̀ síta wọ́n kà. Sẹ́ríkì Mọ̀náfìkì Mọ̀dàrú ọ̀fọ̀ orílẹ̀-èdè yìí àfúyà ọ̀fẹ́ Ọ̀yọ́ sì ti sọ Ẹnjìnìà Ṣèyí Mákindé. Omi wọn tún gbé jáde yìí tí wọ́n tún ń sọ̀kò sí Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀. Tó wá jẹ́ wípé bọ́ba tẹ́ ń ṣe tiẹ̀ ìní àwọn aráàlú ń ṣe tiẹ̀ ṣẹ̀dẹ̀mọ̀ pé yẹ kí wọ́n fúnra wọn ṣe. Tí ọba bá ń bínú tí nǹkan ìbínú bá wá ó yẹ káwọn ọmọ ìlú lè máa kọ́ṣàn bàbá wọn wípé bàbá amọ̀kódùn yìí ló tọ̀ bọ̀ ẹ fi mọ́ra àgbàlagbà nìyí. At the same time tí nǹkan kan bá ṣẹlẹ̀ sílùú Ọ̀yọ́ tàbí sínú ààfin tàbí sọ́ba tó wà ń bẹ̀ tí àwọn ọmọ ìlú bá faraya tán bínú ó yẹ kí báyìí bàbá ó lè ní sùúrù as ọba ìlú olórí gbogbo ìlú Aláàfin tìlú Ọ̀yọ́ kú bàbá yèyé bàbá wa Akeem Owóadé Ẹlẹ́wùẹ̀tù. Àwọn wọn wà á fọwọ́ ní pé ìtọ́sẹ̀lẹ̀ yóò eléyìí ò tó kankan
Ọlọ́run ní jẹ́ kó jẹ́ wọ́n wà fi sọ̀rọ̀ wọ́n pe gbogbo àwọn ìlú jọ wọ́n bẹ̀ wọ́n inú wọn ó dùn wípé yes bàbá wa ti bẹ̀ wá ó ti tán. níṣẹ́ bàbá ń bínú ó ń sọ̀rọ̀ àwọn ọmọ ń bínú wọn ń sọ̀rọ̀ ta ló fẹ́ bẹ̀rẹ̀ wọn. dẹ̀nà àwọn Ọ̀yọ́mèsì tó tún yẹ kó wà níjókòó tí wọn ó kọ̀ǹtró ti ń ṣẹlẹ̀ wọ́n ti sọ wọ́n dọba. àwọn kan dẹ̀ ti ń sọ ń pilẹ̀ pé ṣí èsè pé àwọn tí ń du oyè tẹ́lẹ̀ àlẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́ ṣí èsè pé àwọn ènìyàn ti fi tàbáwọn kan ènìyàn ti fi tọ́jú pé bàbá fi ń ṣe wàhù báyìí tí mo sọ ẹ̀ tí wọ́n yẹ kókó ti yé wa ṣí èsè pé àwọn ni wọ́n ti fi ó ti pé bàbá ń ṣìwàhù bàbá ń ṣìwàhù ṣe mà pé kéèyàn gangan lè check ọ̀rọ̀ rẹ̀ ó yẹ kéèyàn fura sí ọ̀rọ̀ ara rẹ̀ so bàbá ò check àwọn tó tún yẹ kó chẹ́ẹ̀kì bàbá ò chẹ́ẹ̀kì bàbá wọ́n ní nǹkan tó ń bẹ lamẹ́ríkà wọ́n ń porúkọ yẹn bí sàrúfà bí kàrúfù dẹ̀ ni wọ́n pè ní wọ́n ní yẹn náà ń pariwo adépálí adépálí ọba ń pariwo adépálí àwọn ọmọ ìlú ń pariwo adépálí bàbá ń pòwe àwọn ọmọ ìlú ń pòwe ta ló fẹ́ dára wọn lẹ́kun mo fi sọ wípé èsì ní kádíọ́mọ̀ padà kúò lórí ọba Akeem Ọwádé Ẹlẹ́wù Ẹ̀tù ikú bàbá yèyé bí eré ló máa rí nítorí wípé àwọn nǹkan tó bá yẹ kéèyàn yanjú pẹ̀lú sùúrù tó lè yẹ kéèyàn yanjú kíákíákíá àwọn nǹkan tó yẹ kéèyàn yanjú kílẹ̀ tó sú tàbí àwọn nǹkan tó yẹ kéèyàn yanjú kílẹ̀ tó mọ́ téèyàn kọ̀ tó pa gbogbo ẹ̀ tì pé kò sí nǹkan kan kò sí tó fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan kan kò sí tí ń bọ̀ lókè tí ilé ọgbà ẹwà nìyẹn ibi tí bá wá ń bà ọ́ ibi tí bá ń bọ̀ tó bá lọ já sí tẹ bá rò pé báyìí ní ọjà sí tí ọba já síbẹ̀ ńkọ́ then nítorí ọ̀jẹ́ kémi lè sọ̀rọ̀ pọ̀ jù ní wípé ṣe mọ̀ pé wọ́n ní ẹ lọ mú wọn wá ni bẹ́ẹ̀ ni tó wáyé pé lára àwọn tí wọ́n ń du oyè yẹn tí wọ́n ń du Aláàfin tìlú Ọ̀yọ́ ìnirú eléyìí wá ṣẹlẹ̀ sí wọn ní jó tó báyìí wọn ní jókòó tó bá jẹ́ ni ó ti máa sáré káàkiri tó pé ọmọ wàhálà tóun ṣe kóun tó débẹ̀ ọmọ iye ìgbà tó ti ń ronú bọ̀ wípé ìgbà wọn ti sọ pé wọ́n ń wọ́ bọ̀ Ọ̀yọ́ o wọ́n jọba lọ́yọ́ o ó mọ iye èrè tó ti ń rìn ẹlòmíì mọ iye owó tó ti ná ẹlòmíì mọ iye wàhálà tó ti ṣe ẹlòmíì ti mọ iye àwọn èèyàn tó ti kó síta ti ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀pẹ́ dàpọ̀ ìgbà míì ẹ jẹ́ kí n dépò ọmọ ìrìn àjò tí ń rìn gbogbo gbà ọmọ iye owó tó ti fi ra káàdì ọmọ iye ìgbà tó ti ṣàìsàn kọlù òru kọlù ọ̀sán kọlù ìdájí wíwá rẹ ní káàkiri pé kí n rí wọn lójú ló lè dá o eléyìí sọ̀rọ̀ orí fóònù o ọmọ wàhálà tó ti ṣe ọmọ iye ìgbà tó ti pòyì láti ìlú òyìnbó wá Nàìjíríà láìmọye ìgbà lọ́wọ́ ìgbà tí fi ń wá Aláàfin tìlú Ọ̀yọ́ kọ́nà wa ní pọ́ padà bọ́ sí tán ẹ rí i pé irú ẹni bí òní jẹ́ kó bàjẹ́ dé stéèjì yìí lèmi fi ń pariwo then channel yìí ò tọrọ láwà fún ó tọrọ àgbọ̀rọ̀ fi pamọ́ torí pé a fẹ́ kí bàbá ó jì sí kòtò àdẹ̀fẹ́ kí wọ́n yọ adé kò lórí bàbá àfẹ́ kí wọ́n yẹ àga mọ́ bàbá ń dì í kan gbàrúkẹ́ lọ́wọ́ bàbá ó lè má níjọjú sí ó lè má tóbi lójú bàbá bọ̀ táwọn nǹkan yìí bá kúrò lára wọn ìgbà iná máa mọ̀ wípé ayé pé méjì because ẹni tó tẹ́gbẹ́ bàbá èèyàn ẹni tó tọ̀yàn bí tó tẹ́gbẹ́ yé èèyàn ẹni téèyàn jọ jẹ́gbẹ́ àwọn tó tẹ́gbẹ́ bùrọ̀dá àwọn tó nípò jùyàn lọ́nú ayé tí ẹjọ́ mọ̀ lú èèyàn àbí tí ọjọ́ mọ̀ lú tó bá wọnú ààfin gbogbo wọn àdọ̀bálẹ̀ ṣẹ́ni pé yìí ńlá ni gbogbo wọn wà tẹ́tí balẹ̀ gbogbo bá rí wọ́n ṣe lè pọ̀ tó wọ́n ṣe fẹ́ wọn kàlùkọ́ dákẹ́ láti gbọ́rọ̀ tí Aláàfin Ọ̀yọ́ fẹ́ sọ. Aláàfin lè má tì rẹ́dì láti gbọ́rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ tó mọ̀ pé ní sùúrù bàbá ṣe nǹkan lọ́wọ́ bọ̀ tí Aláàfin bá fẹ́ lanu láti sọ̀rọ̀ ikú bàbá yèyé ìkejì òrìṣà mo sì fìlà fúri adé bàbá kádé ọpẹ́ lórí lọ́sùà fẹ́ wọn kàlùkọ́ dákẹ́ ni wọn ń kọ́yàn níwájú kábíyèsí so irú àǹfààní yìí kéèyàn wá sọ̀rọ̀ àǹfààní yìí náà ibo ni Aláàfin nawọ́ sí gbogbo orílẹ̀-èdè yìí tó fẹ́ mú nǹkan tí ò rí mú ibo ni Aláàfin fẹ́ lò ní gbogbo orílẹ̀-èdè yìí tí ò ní rí lò ta ni Aláàfin fẹ́ fojú kàn lórílẹ̀-èdè yìí tí wọ́n pè rárá wọ́n á lọ ọ̀dọ̀ ààrẹ ní bó ṣe wù wọ́n ẹwù àríyẹn so gbogbo àǹfààní lè fi wọ́n wò wípé téèyàn bá ṣe wàhálà kó tó débi nǹkan
téèyàn náwó tó ṣàìsùn lórí ẹ̀ àìmọye ìgbà ni ó pè tí wọ́n ṣàbùkù fún un eléyìí sọ̀rọ̀ orí kọ́ni ẹ̀ yọjú sí mi bá ṣàgbé kó tó dọba nìyẹn gbà bá ràn lọ́tọ̀ọ̀tọ̀ tó bá di kó dọba tán sí àwọn tí ń jágbe mọ́ ìdílé jágbe mọ́ kò ṣeé ṣe olóhùn náà á mọ̀ wípé àti dépò yóò máa rọrùn ọmọ ní bóun ṣe tọ́ tó ń fi débẹ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n kàn lọ mú wá tí wọ́n fi síbẹ̀ làwọn èèyàn fi ń pariwo pé bóyá ńlọ́fà tí ọba fi ń hùwà bẹ́yẹn pé bóyá ńlọ́fà ẹgbẹ́ ni tí ò dààmú tí ò náwó tí ò ṣe wàhálà tí wọ́n kàn fà wá pé tọ̀ ọba aláàfin ìlú Ọ̀yọ́ nì tẹ́gbẹ̀rún èèyàn dẹ̀ wàhálẹ̀ tí a ti ń dààmú lórí rẹ̀ pé èmi lè jẹ́ kọ́kọ́ lóúnjẹ tó ti dìjà kákà gbẹ́ nìkan wá sírú ẹni bẹ́ẹ̀ lè mọ iyì rẹ̀ dẹ́sẹ̀ wọn ò ní fi ìwà yìí kó bá àwọn míì tó tún yẹ kó ríru oore bẹ́ẹ̀ yẹn gbà bóyá látọ̀dọ̀ àwọn afọbajẹ ni bóyá látọ̀dọ̀ gómìnà náà ni àwọn ẹlòmíì náà tó yẹ kó tó ríru rẹ̀ gbà nírú stéètì míì tàbí ìlú míì tàbí irú ibẹ̀ yẹn gángan ṣé wọn ò ní fi tiwọn yìí bà opportunity tiwọn jẹ́ ló ń jẹ́ káwọn ọmọ pariwo jáde ló jẹ́ ká máa sọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ lọ́ba gbọ́dọ̀ bínú sí àmọ́yé ìwà tí wọ́n hù sọ́ba ẹ fọ́ba Ghandi ṣàkàwé ẹ wo yòókù ọ̀rọ̀ tí ẹ ń sọ sọ́ba Ghandi tọ́ba Ghandi ò fèsì ẹ wo yọdún tẹ́tí ń sọ̀kò bọ̀ nígbà bàbá wa tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan ẹ wà nìyẹn so mo ní kí n gbé wá fún wa ibi tí adé aládékún àbáládékún wọ́n sì pè ní tìlú Ọ̀yọ́ pé ládé aláàfin ọ̀ládé adé aládékún ìlàgbà fáláàfin kọ́mọ̀jẹ̀pàdé ó tún wá padà àwọn tó ládé ó padà gbadé wọn àbí kí wọ́n fadé òun dẹ́ lómi lórí kíá àbí ká fadé yẹn dẹ́ lómi lọ torí wípé àwọn nǹkan tó bá yẹ kéèyàn yanjú pẹ̀lú sùúrù kò gba wàhálà kò sẹ́ gbòdì kò gba ìjà ẹ̀rìnrìn yìí neat táwọn èèyàn mọ̀ wípé àgbàlagbà bàbá yìí ipò tẹ́ẹ̀dẹ̀ wà yí ẹ bá ń wá ẹ lọ́mọdé ẹ̀ kí sọmọdé máa o ipò àgbàlagbà lẹ́wà o ìwà àgbàlagbà náà lẹ́dẹ̀ gbọ́dọ̀ máa wù ẹni tó bá lọ́mọdé nìyí pé ọmọdé ń sin wọn àdébò ipò tí millions of people ń dù láti débẹ̀ ẹnìkan wà débẹ̀ yóò àlọ́mọdé lòun tí a bá gbà síta báyìí má jẹ́ ká tara wa bóyá ló lè débẹ̀ mọ́ láyé opportunity kan ò gbọ́dọ̀ ju irú yẹn lọ good luck kan ò gbọ́dọ̀ ju irú yẹn lọ ló jẹ́ kí n máa pariwo mo á dúpẹ́ lọ́wọ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tí ẹ̀ ń tẹ̀lé mi bọ̀ ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní nira tó ti dánú ayé wa ò ní bàjẹ́ àwọn tó kù díẹ̀ káàtó ọlọ́run ọba yóò kún wa yóò ṣamọ̀nà fún wa gbogbo ẹ̀yọ́ bá wa tún ṣe ibi tọ́rọ̀ wa ti da ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan àmì àṣẹ gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe fún wa pé bá ṣe ń yọjú bàbá ṣe ń rí àníjẹ́ kí ó fe tiwa sí níjẹ́ kó fò wá rú àwọn táwa jẹ́ lórí alágbẹ̀kẹ́ tá àti wo fọ́nrẹ́bọ̀ tá àti subscribe bàbá tá àti ẹ̀mọ́ tẹ́ ń pè bẹ́ẹ̀ àwọn míì ń pè mí àwọn fẹ́ ṣe àwọn báwo ṣe báwo ṣe subscribe àtàwọn tá a jẹ́ lórí tẹ́ pé gbà àkọ́kọ́ lélẹ̀ láti wo fọ́nrán wa ẹ tẹ̀lé mi ń sìn ẹ jẹ́ ká subscribe fídíò tá à ń wò yìí gangan ẹ jẹ́ ká wò sàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ ọ̀tún ẹ̀ẹ́dì tí wọ́n kọ subscribe SUBSCRIBE ẹ̀rọ àfikà tẹ̀ lórí báyìí yóò paradà yóò wà ní subscribed SUBSCRIBED yóò gbé dí sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ dì ní yóò àgbẹ̀ àgbo kan sẹ́gbẹ̀ẹ́ báyìí àgbo yẹn ò nírú ẹ̀fọ́ tẹ àgbo yẹn àgbo yẹn paradà yóò da àgbo mẹ́ta yóò wá tò látòkè wá sálẹ̀ iṣẹ́ ti kọjọ́ ọ̀tún fóònù yín iṣẹ́ ti kọjọ́ wà láàfíà tó kí ẹ̀ pátápátá níbi fóònù mi wọ́n kun náà ń funfun níbi fóònù mi wọ́n kun dúdú ẹ̀tẹ̀ mọ́lẹ̀ wọ́n wá kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun gangan ní kẹtẹ̀ tẹ́ ẹ bá ti tẹ́ ti gba notification yẹn subscribe nìyẹn subscribe yóò jẹ tẹ́ pé tẹ́ bá ti wo fọ́nrán yìí tẹ́ ẹ lè padà sẹ́yìn àwọn fọ́nrán tá a ti ṣe sẹ́yìn yẹn wàá wò wọ́n lọ gbà fídíò tuntun yóò tún wá yé yín sí dáadáa láì wọ àwọn fọ́nrán àtẹ̀yìn dáadáa fídíò yìí ò lè fi bẹ́ẹ̀ yé yín torí pé sísẹ̀ntẹ̀lé là ń ṣe fídíò bọ̀ bẹ́ẹ̀ ni àfẹ́ kílẹ̀ Yorùbá dàrú ni àdẹ̀fẹ́ kún ó kó wa lẹ́rù àfẹ́ ká kó fọwọ́ ara wa ba ilẹ̀ ìjà àṣìṣe káràtà kan wá ba ilẹ̀ wa jẹ́ àṣìfẹ́ kún ọ́ tà wá àṣìfẹ́ ká náà tara wa àti tarabọ̀ ilẹ̀ Yorùbá á gba òmìnira ohun gbogbo ọ̀dà wọ́rọ́wọ́ ni pẹ̀lú ògbóṣìṣẹ́ Ọlọ́run ọba so notification ẹni wípé tá a bá ti gbé fọ́nrán jáde tá a bá wà lórí live tá a gbé ṣọ́ọ̀tì jáde ẹ̀yin ló máa jẹ́ ní àkọ́kọ́ láti máa ráwọn fọ́nrán wa wò táwọn èèyàn bá comment dárí pàtó comment ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa rí gbogbo tí wọ́n ṣe lórí channel ẹ̀yin àkọ́kọ́ tó kọ́mọ rẹ̀ ó yá ẹ jẹ́ ká subscribe ẹ ṣe gan ilé wọ̀ náà wa kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní da bí bá tó ṣe ń lọ ìgbẹ́ ti subscribe yẹn notification rẹ̀ ó mọ̀ wá sọ́dọ̀ yín ẹ ṣe gan.